ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o Oriyomi Hamzat ti bọ́ta ẹ ṣáà mọ̀ pé wọ́n ní àwọn discussion crew tó máa jọ ń jíròrò lórí awuyewuye tó ń lọ nílùú Nàìjíríà lórí ohun tí Wasiu sọ pé ó fẹ́ jẹ oyè Àwùjalẹ̀. Òun làwọn discussion crew Oriyomi Hamzat bọ́ta o láti wá fọgbà yọ̀ngàn lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórí mátà yìí. Then wọ́n tún sọ lórí ẹni tí Ọọ̀ni of Ifẹ̀ fi jẹ àrólé Oòduà tó dá yánpọnyánrin ilẹ̀ ńgbà yẹn, gbogbo ẹ̀ ni Oriyomi Hamzat ti wá fọ́ tútú báyìí pẹ̀lú àwọn discussion crew. Ẹ ṣáà mọ̀ pé ìdí eré láti máa ń gbóòótọ́, ìdí òótọ́ láti máa ń gbé orí àwọn àṣà oríṣiríṣi. So please don't forget to subscribe, like and share. Bó ṣe ń jáde òun náà máa mú wá oríṣiríṣi update orí ọ̀rọ̀ Wasiu yìí. Ó ti dá yánpọnyánrin ilẹ̀, ó yá ẹ fi comment ilẹ̀. Ṣé Wasiu máa jẹ Àwùjalẹ̀ àbí kò ní jẹ Àwùjalẹ̀ àbí speculation lásán ni? Ẹ jẹ́ ká lọ gbódùdú ọ̀rọ̀ yìí lẹ́nu àwọn discussion crew Oriyomi Hamzat. Ẹ máa bá wa kà lọ. Ní Ìjẹ̀bú ẹ mọ̀ pé Àwùjalẹ̀ àbáwùjalẹ̀ wọ́n ti wàjànjò ní wọ́n wá fẹ́ jẹ̀mí. King Dr. Wasiu Ayinde Marshal nínú àwọn tó fẹ́ fẹ́ dá plane dúró ń gbà yẹn báyìí. tó fẹ́ dá plane dúró. wọ́n dúró tán fẹ́ fọwọ́ dá plane dúró tí plane fẹ́ bẹ́ lórí níta mi yẹn. lẹ́tà wọn ni declaration of interest as Awujale of Ijebuland. Àwọn náà fẹ́ jẹ ọba yẹn, wọ́n fẹ́ jọba. So àwọn èèyàn wá ń pé ó ga òkìní kan kálukú sàn sọ̀rọ̀ kí ló dé wọ́n ní right sí nìyẹn. nǹkan bá belong to that family. bóyá wọ́n belong sí nìyẹn. trace family yẹn fọ́fọ́ fada wọn kan prove ẹ̀. Àwọn Awujale àwọn ọmọọba àwọn ìdílé tí ìjọba bá ní kí ló ṣẹlẹ̀ ẹ wá bá wa bí King Wasiu Ayinde Marshal kí wọ́n fi hàn wá kí ni ìran wọn ti kan ọba. Wọ́n wá ń kìlọ̀ pé àwọn òfàjèjì o. once ẹ mọ tún nǹkan gan èmi ò mọ mo fẹ́ kà lè bò ní. nǹkan kan náà we don't want strangers. once against strangers. So I don't understand olórí ọmọọba ṣe di stranger. Kò ń ṣe pé stranger bẹ́ẹ̀ ni tán sọ ni pé ẹni tó bá fẹ́ show interest kọ́kọ́ gba fọ́ọ̀mù nínú fọ́ọ̀mù yẹn ló ti wá fìlì ìran rẹ̀ bí ìran rẹ̀ ti tan mọ́ fámìlì tí oyè kan yóò sọ ìran karùn-ún sẹ́yìn ni yóò wà list ẹ̀ ṣe pé kápẹ́ntà ti mọ̀ ní wọ́n ní kó ṣe mọ́ tracy ìran ṣùgbọ́n gbogbo àwọn ọmọ oyè pátápátá fẹ́ joyè wọ́n kọ́kọ́ tracy ìran wọn kán tó gba form of kíní kan interest tàwọn ń sọ̀hún eléyìí wọn kọ́kọ́ lẹ́tà ni wọ́n wà gba fọ́ọ̀mù náà sọ fáwọn èèyàn pé ẹ wá o ẹ má jàjèjì ó wọ àárín wa o ẹ má jàjèjì ó jẹ kíní ìlẹ́bí wa o ẹlẹ́bí mọ ẹbí rẹ o but King Kwamwa náà sọ pé family yẹn làwọn náà belong sí ṣe mọ wọn á trace ẹ wọn ti ní kàn trace ẹ àwọn náà wàá sọ dádì mi ẹni báyìí ni bàbá ìyá bàbá mi ẹni báyìí ni ìyá bàbá mi ẹni báyìí ni àbúrò bàbá mi ẹni báyìí ni kó tó wá kan bàbá mi gangan ẹni báyìí ni èmi wá lọmọ bàbá mi nílé kíníkan ní abí wa ìgbà tá a kọ́kọ́ ní tán bàbá mi délé ayé ibi báyìí ni wọ́n wà wọ́n ní kàn tracy ẹ̀bẹ̀ yẹn ṣètìgẹ́tẹ̀ àwọn náà dẹ́ mọ̀ tán wọ́n mọ̀ tán ṣé wọ́n máa ní kíníkan bí wọ́n ti mọ̀ pé àròbá ni bàbá tàbí nǹkan wọ́n ní àròbá ń bàbá tán èmi wá rí i pé wọ́n á bèrè lọ́wọ́ àgbàlagbà kan wípé kírétẹ̀ sọ pé àròbá ni bàbá tán wọ́n ní ṣé mi mọ̀ pé ìtàn a máa lọ gerege ńgbà mi ṣùgbọ́n àròbá a máa nírọ́nú àti àpọ̀pọ̀ wọ́n ní àròbá tí mo wò yìí ó lágbára gan o ó lè dorí ìtẹ̀kodò ọ̀gbọ́n mi ọ̀sán tó sọ fún mi nù èmi á ní bèrè lọ́wọ́ àwọn èèyàn pé kílẹ̀tà àròbá burú ju ìtàn gẹ́gẹ́ ló ń tọ́mọ̀ bàbá tẹ̀. yóò bá àròbá àròbá sì bàbá tẹ̀. ẹ̀mí orin tó lọ lẹ́ẹ̀kan ti dé. ẹgbẹ́ wa ẹ̀mí orin yẹn ti dé. àwọn padà sígbà tá a fẹ́ kí orin ẹ̀kẹ́ jáde. ọ̀tọ̀ ló ní ó ní ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ ẹ jẹ́ kí ìyàwó ọ̀nà ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀. ṣé kìí ṣe pé ìyàwó ti fẹ́ na ọmọ ọkọ ń jẹ̀ bù báyìí. No, the man has a right to contest. Wọ́n ti open ẹ̀. Kò sí tó kan trace genealogy wọn. Kò sí tó ẹ̀yin tẹ́ ń ṣètò oyè Ìjẹ̀bú ẹ mọ̀ expect lẹ́tà mi
sọ̀rọ̀ pé ní ẹbu tó wà ní Ìjẹ̀bú Òde àwọn dáàdì yìí náà kọ́ ṣe bú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni náà. sọ̀rọ̀ pé tábà hu ibẹ̀ á rí ìkòkò níbẹ̀. ìkòkò wà mẹ́. tó fi sọ pé ẹ̀yin lẹ ṣe bú bẹ́ẹ̀. ẹ̀yin lẹ ṣe bú bẹ́ẹ̀. ẹ sì lè ti sáré lọ rí mọ́bẹ̀ o. ẹ sá. ẹ máa ṣé wọn tí mú lẹ́tà mi gan dé Jẹ̀bú ni èmi náà wà entitled láti jẹ. ẹ sọ Jẹ̀bú. Awùjalè. ẹ sọ Jẹ̀bú rẹwà ẹ sọ Jẹ̀bú kápẹ́ tó tọ́. rẹwà náà lẹ ti sọ. ẹ jẹ́ ọjà Awùjalè yóò gbọ́ ní sọ̀jẹ̀ gbogbo tí mo mọ̀ ọ́ sọ tí mo mọ̀ ọ́ kọ tí mo lè sọ nípa Ìjẹ̀bú Òdu mo fọ́ náà lọ. Ìjẹ̀bú máa ń fọ́ ni. ẹ tọ́ ni ọmọbẹ̀ ní ọmọbẹ̀ ní tábà ní ẹgbẹ́ gbábẹ́ ti wẹ̀ ọmọ tí ì bá ṣe kinní kan ìgbà yẹn rú kéèyàn kan rú ọjà lásán. ara o èmi àyèjẹ orí ọ̀rẹ́ ru orí lórí àtẹ ìwé ẹyọ kan tí mo ní náà ní pẹ́ẹ́lẹ́ gbégbá. àwọn olùkọ́ ni tọ́wọ́ ti rí àwọn àlè kan ní kíní kan wọ́n lọ jù nú omi tájú jọ ọmọ nù omi báyìí tọ́wọ́ yẹ kó ọmọ àlè ni yóò rí ni yóò lè fò ni. wọ́n ìtọ́ ṣe ṣe ẹ lọ ṣe genealogy nǹkan kan yẹn ìgbà ni ẹ máa fẹ́ ṣe kí yóò kàn rú ọjà pé gbogbo ẹ̀yin ọmọ lóye ẹ wà fúgbà wọ́n á sọ fún ẹ pé ẹni tí ẹ bá ti ṣe ọmọ ìran yìí o ẹbí yìí o tó bá ti rú báyìí odò ní ìrù lọmọ ti tó. ìfà ẹ̀kọ́ èdè la lò. ìfàdọ́là ìfàdọ́là wàhálà ìfàdọ́là ló dájú sí. ìfàdọ́là. tó bá ṣe báyìí dọ́là ni tó bá ṣe dọ́là ni ìfàdọ́là ìríran ẹrù tọ́. ẹ mọ̀ pé pépà tó fi ṣe dọ́là yẹn tì. ó ti kìkì sí irun ìfàdọ́là ìríran lọ títí àròbá ní ìfàdọ́là. àwọn tó ń béèrè lọ́wọ́ kan wà pé kó ṣàlàyé ìbéèrè tó dá wọn béèrè. no it's right thing because wọ́n fẹ́ leave ẹ̀ open wọ́n fẹ́ leave anybody out. ló fi dá kéèyàn mọ̀ tán ní tó ti wá torí nǹkan tí wọ́n náwó sí ipò tó ga jù ní Ìjẹ̀bú ni Awùjalè tí wọ́n bá sì fẹ́ dérí ipò yẹ ọgbọ́dọ̀ lè júwe ara rẹ̀ délédélé pẹ̀sì sọ lẹ́ẹ̀kan ẹni tí ó bá lè júwe ara rẹ̀ délédélé kò tọ́ láti máa kó mọ́ nága. ìjúwe ara nìkan kọ́ o if you want to look at the antecedent ti Awùjalè ẹ̀ ń bá fẹ́ wọ bàtà Awùjalè tó lọ yóò jẹ́ ẹni tó ní òótọ́ ẹni tó ní wà ire ẹni tó ní wà pẹ̀lẹ́ ẹni tó ní ìṣoore ẹni tó ní ìrẹ̀lẹ̀ ẹni tó ní ṣé mo kà lọ ni because Awùjalè epitomizes all this. bẹ́ẹ̀ni. I'm telling you. So Awùjalè has created ìgbàtàyé wọn kan gbowó lọ́wọ́ Abacha. This is a man that stood against Abacha regime. Ìpèlú bẹ́ẹ̀ni owó kọ́ ló fẹ́ wọ̀ mí lórí and you cannot intimidate me. Awùjalè is a fearless king. Kò bẹ̀rù wọn ò sójó. The kingdom of Awùjalè àti ẹni tó wà ní diaspora ẹni tó wà ní kíni àwọn tó wà múnú gan wọn máa wá sójú di ọba nítorí pé the personality of Awùjalè commands a lot of respect and gives àwọn ọmọ Ìjẹ̀bú an identity, a single identity. ẹni tí ó jẹ Awùjalè ń ṣe tí ó divide wọn. kò ṣe tí ó pín wọn. kò ṣe tó máa wà misinformed kò ṣe tí ó dé tí ó máa bá gba àwọn ọba jà. àwọn olóyè jà ń lù ú. tó àwọn tí tó yẹ kó lọ sọmọ kó ṣe gbẹ sí yóò gbọ́ ìtàn gidi kò ṣe pé àwọn tó ti sọ̀tàn bú lẹ́yìn náà wọ́n misinform ẹ̀. I see when a king is misinformed it will destroy the unity that exists in Yoruba land. So misinformation nǹkan tó máa ń mú wà ọ̀dà. So a king, a monarch must not be informed by àròbá burúkú táwọn tó wà nílẹ̀ bá sọ fún un tó ti ń ja bàbá wọn kó má jà wọn náà. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ nípò àgbà lẹ́sàn ọ̀tọ̀ níwà àgbà. bẹ́ẹ̀ni. ìwà àgbà sì rèé nípò àgbà ọ̀tọ̀ níwà àgbà. ìwà àgbà sì rèé ó ṣàgbà ipò àgbà. So àwọn kan tó máa wò ní Awùjalè nìyẹn because this man over time he commands a lot of respect. He gave Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú kingdom generally an identity. The Awùjalè. The late Awùjalè. The late Awùjalè. An identity of unity, identity of oneness, identity of cultural realization, cultural renaissance. No, you can't describe it. I give it to that man. Oh, celebrated to but it was highly celebrated. You can't. So when you now look at kò gbọ́dọ̀ ní stay lára. Kò gbọ́dọ̀ dúró tán. Kò gbọ́dọ̀ lábà wọn.
We must not have any this kind of shenanigan and ẹ mọ lọ bí tẹ bẹ lọ. èèyàn kan sọ̀rọ̀ kan ìmọ̀ bóyá o lè sọ. kí ló wí. ó ní in a gathering like this. In a gathering like this. bí eléyìí ta wà yìí. bí ètò ṣẹlẹ̀ Friday. Okay. You can know the next governor of your state in a gathering like this with Okaloma Odua. Maybe you have seen some. Bóyá ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ pẹ̀lú Àríṣekọ́lá. Ṣé o pé nígbà Àríṣekọ́lá nígbà ayé wọn ìdí géètì lẹ́tì mọ next governor. Ìdí tá a bá kí ọdún iléyà tá a bá ṣe tó bá next sí election àbáwẹ̀ ẹni tí wọ́n bá ti jọ débẹ̀ ẹni tí àwọn èèyàn bá pariwo ń gbà wọ́n débẹ̀ election pendulum yẹn ibi tó ń swing lọ nìyẹn. So some people will even go to that Idi because of what Arikojekola will pronounce or is action and inaction. Just action and inaction. He will not raise anybody's hand up. But wọ́n á ti rí pé ẹni ló súnmọ́ bàbá yìí. But for the love of Àríṣekọ́lá àti impact Àríṣekọ́lá nílùú Ìbàdàn, people will go to where he swings to. The Àríṣekọ́lás of this world are kingmakers. Their word goes a long way beyond the horizon of where they belong. Do you understand? And it's like the Àríṣekọ́lás of this world are Zions of this world. They are like Zions of this world. And I give it to him. I remember when you know by you understand? Legacies. Whatever anybody do in life, I'm about writing. Say, but what is legacy, sir? What in legacy? What in legacy? Ọ̀rọ̀ kan ni. Ó sì wọ́n form lójú ayé yẹn àti lẹ́yìn yẹn náà. Torí ó là ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n wà láyé báyìí. A sì ń fíìlì ẹ̀bẹ̀rẹ̀ kí wọ́n sì wà around. Ọ̀dọ́ òun ò sí physically mọ̀ pẹ̀lú wa. Torí weight of legacy tí wọ́n fi lẹ̀ yẹ ó sì loud ti sí. Now àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé event Friday or communicate message. Message yẹn wá rè àwọn olóye àwọn tó mọ nǹkan tú nìkan ló lè yí. ẹja àfilẹ̀ fún àwọn ọmọ tú. ní mo tú lọ. ẹja tún padà sífẹ̀. Ifẹ̀ òye ojoojúmọ́ tí mo wá. báàlù tó balẹ̀ nìbàdàn lánàá tó bá dín díẹ̀ mẹ́wàá ó dà ìpò tó ń lé gan. bẹ́ẹ̀ ní airport Ìbàdàn lánàá wọ́n sàn balẹ̀ ni kí ló dé. aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ni. àwọn náà ń lọ joyè níbi tí Ọ̀kanlọ́mọ ti joyè. wọ́n ní Ọọ̀ni rìṣà wọ́n ṣe àjọ̀dún ọdún 10 tí wọ́n di kábíyèsí. wọ́n wá bọ́ sáàrin ìlú wọ́n wá mú àwọn ọ̀tọ̀kùlú ìlú àwọn kò sí ìjọ òkun wọ́n wá mú wọn. àwọn kò ṣẹlẹ̀ rí. náà fi wá mú àwọn náà. ìmọ̀ yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà. yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà. so oyè Oòduà lajẹ lánàá kì í tún ṣe ilẹ̀ Yorùbá land tóró ju Yorùbá land lọ. èmi ò mọ̀. Oòduà dé Brazil bóòlẹ̀ ti mọ̀. Oòduà dé Brazil ó dé Cuba. Yorùbá náà dé Brazil. ẹ máa gbọ́ tọ́lá sọ ilẹ̀ Yorùbá it consists of the south western zone. ilẹ̀ Yorùbá nìyẹn. ilẹ̀ náà pẹ̀lú Yorùbá land. èdè wo ni kí ló fi dáwọ́ ti Brazil. you are not getting it sir. èdè Yorùbá tẹ́ ẹ sọ kọ́ ni. you are not getting it sir. you are not getting it sir. ẹ ní gbà ni. ẹ máa gbọ́ let me let you know this. ẹ mọ̀ ilẹ̀ jẹ́ mọ̀. tẹ́ ẹ bá ní Ìbàdàn land Ìbàdàn land níbi tó dé ọmọ Ìbàdàn wà ń bò mí o sẹ́ńtẹ́ ti nísìn tẹ́ wọ́n sọ pé àwọn ọmọ Olúbàdàn gbogbo ayé náà wà o gẹ́tì mo sọ tẹ́ wọ́n sọ pa Oòduà transcends much more than the Yorùbá land Ìṣẹ̀kírì wà ń bẹ
Delta wà ń bẹ Warri wà ń bẹ gbogbo wà ń bẹ Edo wà ń bẹ Yorùbá wà ń bẹ mò ń bọ̀ Yorùbá wà ń bẹ ṣùgbọ́n Oòduà ló transcend gbogbo wọn Oòduà gẹ́gẹ́ that's not Yorùbá land. You can't call Edo a Yoruba land. It's Edo land. You can't call it Shekiri. It's Yoruba land. It's not Oodua land it's as well. Shekiri land. No, it is a it is àwọn Oòduà wà ń bẹ̀. Yorùbá náà wà ń bẹ̀. Ṣẹ́gun tí mo sọ, ọmọ Yorùbá wà ń bẹ̀. Ọmọ Yorùbá wà ń bẹ̀. Yorùbá wà ní Brazil. Yorùbá wọ́n wà ní Cuba. Àwọn kan wà tó yẹ pé wọ́n tún sọ Yorùbá níbẹ̀ tí èso ọmọ Yorùbá. Wọ́n ní Yorùbá lọ́kọ̀ wọn. Tó tún gba culture Yorùbá. Yorùbá ló ní wọn àwa la ní wọn. Àwọn kan la ní wọn Oòduà nìyẹn. Ilẹ̀ Yorùbá yàtọ̀ sí ilẹ̀ Oòduà. Ilẹ̀ Yorùbá kárí ilẹ̀ Yorùbá dé Brazil. Ṣẹ́gun ẹ mọ̀ jẹ́ sọ́kọ̀ fún mi. Tí tẹ́bá Ọlọ́run jẹ́ wà misinformed o. Àmín. Àwọn kan ti wà misinformed tí wọ́n jẹ gbalẹ̀ lórí o. Ilẹ̀ Yorùbá is everywhere ó dé Brazil. Ilẹ̀ Yorùbá àdèmí kankan. Ó débẹ̀. Ọkọ̀ olùkọ́dálẹ̀ bá bẹ̀rẹ̀. Ilẹ̀ Yorùbá ní Amẹ́ríkà. Yes. Ilẹ̀ Yorùbá ní Amẹ́ríkà. Ọtọ́ ìjọba Amẹ́ríkà. Ọmọ Yorùbá ẹ máa gbọ́ ilẹ̀ Yorùbá débẹ̀ ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ Oòduà dẹ̀ nìyẹn. Oyè tó jẹ́ ń bẹ̀ oyè Yorùbá ni. Ẹ farabalẹ̀. Ọkùnrin kan láì jẹ́ pàǹgbà yẹn ọba kìnnì kan Yorùbá ni. Ẹ máa gbọ́ ẹ jẹ́ sọ kìnnì kan fún yín. Yorùbá ni. Ẹ jẹ́ sòtọ́ fún yín. Edo kìí ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ Edo ni. Ilẹ̀ Edo ni. Ṣùgbọ́n ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ ọmọ Oòduà ni. Ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni. Ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ Oòduà ni. Yorùbá ni. Oòduà is the father of all. Yorùbá ní ilẹ̀ èdè wa ní èdè Yorùbá ní ilẹ̀ Yorùbá náà wà. Ilẹ̀ Yorùbá kọ́ ó lè tábàjẹ́ oyè ilẹ̀ Yorùbá táwọn fún iláṣẹ ilẹ̀ Yorùbá ẹdí ilẹ̀ Yorùbá yín mú. Gbogbo ilẹ̀ Yorùbá náà ni Oòduà làwa jẹ. Ilẹ̀ Yorùbá afaramọ́ Oòduà a sì faramọ́ Yorùbá ikẹ́kẹ́ ojú kẹ́ lọ. Ẹ máa gbọ́. Ìwọ́jọ́ tóbi ni. Ẹ máa gbọ́. Ìrìn gbọ́. Ṣẹ́rí the nomenclatures táwọn wo yìí ṣẹ́gbọ́n if it's not properly defined people will be misinformed. Ṣẹ́gẹ́tẹ̀ and when people are misinformed olóṣè àwọn kan gbà kan tó jẹ́ pé that misinformation went because wọ́n bá àwọn àròbá tó yẹ kan. Oòduà doesn't refer to land it's just misrepresented as Israel. The word Yoruba never used for I don't understand. Hausa bo. Ẹ fọ àwọn yẹn lè wọ́n mọ̀ tán. What you are talking about. Ṣe pé when people are misinformed. Honourable speaker. Yes, so honourable member. Oòduà. Yorùbá. Èmi ọmọ yàtọ̀. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Kò sí yàtọ̀ mò ń gbọ́. Oòduà. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yàtọ̀ sí. Ẹ máa gbọ́. Oòduà Yorùbá èmi ọmọ yàtọ̀. Tí n bá fẹ́ mú gan ní ìtúsọ pé Yorùbá is even larger than Oòduà. Yes but tẹ́yìn bá mú bẹ́ẹ̀ yẹn. Yes now ilẹ̀ Yorùbá èdè Yorùbá kò sí èdè Oòduà èdè Yorùbá ló wà. Ẹ máa gbọ́ kí ni origin Yorùbá? Who is the father? Oòduà. Where do we come from? Ọmọ ta ni wá? Ẹ mọ gbọ́ mi ni. So ọmọ Oòduà ni wá. Tá n gbé nílẹ̀ Yorùbá. Ta ló nílẹ̀ Yorùbá? Oòduà ló nílẹ̀ Yorùbá. So why you pin? Ẹ̀gbọ́n mi yóò sá. No, one thing. Sherry, when you talk about language, you need to understand the semantics of words. Kò ní semantics. I understand. All this you are saying is political. It's not political. It's political. It is political. It is the use of words. It is just you are just dividing indivisible. Oh my goodness. Yorùbá àti Oòduà is the same thing. Okay, if it's the same thing. It's the same thing. It's the same thing. Yes, it's the same thing. Yorùbá àti Oòduà kankan náà ni wọ́n. Ṣùgbọ́n èmi o ọ̀kan lọ́mọ Oòduà lè mi o. Ọ̀kan lọ́mọ Oòduà is good. Ọ̀kan lọ́mọ Yorùbá is good. Gbogbo ẹ̀ náà Yorùbá ni wá. Oòduà ni wá. Oòduà ni wá. Ṣé wọ́n sọ Yorùbá ní Cuba? Kò síbi tí yẹn sọ Yorùbá. Wọ́n sọ Yorùbá ń bẹ̀ ṣé wọ́n sọ Oòduà? No. Yorùbá tó sọ bẹ́ẹ̀ is a descendant of Oòduà. Oh, kí ẹ ló ń sọ ń bẹ̀ yẹn. It's a descendant of Oòduà. Yorùbá tó ń sọ ń bẹ̀ yẹn. Ẹ lè ní ilẹ̀ Yorùbá níbẹ̀. Ilẹ̀ Amẹ́ríkà ni. Ilẹ̀ Cuba ni. Yorùbá tó ń sọ ń bẹ̀ yẹn is a descendant of Oòduà. But kí ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn? Yorùbá tó ń sọ. So that means when you are talking of Oòduà, you are talking of Yorùbá. When you are talking of Yorùbá, you are talking of Oòduà. I'm not contesting that. But when I'm contesting, what I'm contesting is this.
ṣé ń gbọ́ ẹ lè ní Ẹdó ìsílẹ̀ Ẹdó ilẹ̀ Yorùbá. Yes, you are right. wọ́n sọ Yorùbá ń bẹ̀ àdẹni sọ pé ilẹ̀ wọ́n sọ Yorùbá ń bẹ̀ because they are descendants of Oòduà. Oòduà. àdẹni sọ pé ilẹ̀ Oòduà ni. ọmọ gbọ́ mi ọkùnrin. ilẹ̀ Ẹdó náà ni. máa gbọ́ mi. ibi tí wọ́n bá ti ó lè sọ pé Ìṣẹ̀kírì ilẹ̀ Yorùbá kọ́ ní Ìṣẹ̀kírì torí pé Yorùbá wà ń bẹ̀. kì í sì ṣe ilẹ̀ Oòduà. ẹ máa gbọ́ because they are descendants of Oòduà. Honorable they were Speaker, speaking Yorùbá ṣé there. ibi tá a bá ti lé Oòduà kúrò àti lé Yorùbá kúrò. ó ní ṣìṣe. ibi tá a bá ti lé Yorùbá kúrò àti.